nìkan ni orí adé ọrùn ìlẹ̀kẹ̀ tó láṣẹ láti fi oyè tó rọ̀ mọ́ ilẹ̀ Yorùbá dá èèyàn lọ́lá. Aláàfin Ọ̀yọ́ ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Olórí Ṣílẹ̀kùnọlá ṣàtìlẹ́yìn fún àwọn mọ̀lẹ́bí tó pàdánù àwọn ọmọ wọn lọ́dún tó kọjá níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ìtẹrẹnipa tó wáyé nílùú Ìbàdàn. Agbálẹ̀ ojú pópó kan pàdánù ẹ̀mí rẹ̀ lásìkò tí ọkọ̀ dánfó tó ń rìfáàsì lójú ọ̀nà márosẹ̀ kọlù ú. Ọwọ́ tẹ̀ wọ́n o. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gán àwọn adigunjalè 5 tó ń díbọ́n bí ikọ̀ fìjìláńtẹ́ láti ṣọṣẹ́ láabi nípínlẹ̀ Anambra. Ó dójú ẹ̀ báyìí àwọn ajínigbé bínú tán kọ̀ láti gba owó ìtúsílẹ̀ lọ́wọ́ ẹbí nípínlẹ̀ Kwara. Iléeṣẹ́ ọlọ́pàá fi gbòòrò òfin gbé ìyàwó ilé kan fẹ̀sùn jíjí ara rẹ̀ gbé pamọ́ láti gbowó lÉkòó. Ilé-ẹjọ́ sọ dókítà tó ń po májèlé pọ̀ mọ́ oògùn fáwọn aláìsàn sí ẹ̀wọ̀n gbére. Ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ o àwọn ewu tó wà nínú fífà, fínfín, mímu tàbí fífi tábà sójú ara obìnrin àti àwọn aburú tó ti ṣe fáwọn obìnrin. Olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ gbọ́ àtúpalẹ̀ àwọn ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Ẹ káàbọ̀ sí ìkànnì Drive TV. Fún ìgbà àkọ́kọ́ ẹ gbìyànjú láti like, share, subscribe kẹ́ ẹ lè máa gbádùn wa lóòrèkóòrè. Èmi nìkan ni orí adé ọrùn ìlẹ̀kẹ̀ tó láṣẹ láti fi oyè tó rọ̀ mọ́ ilẹ̀ Yorùbá dá èèyàn lọ́lá. Aláàfin Ọ̀yọ́ ló sọ̀rọ̀ sókè bẹ́ẹ̀. Aláàfin Ọ̀yọ́ Ọba Abímbọ́lá Akeem Ọ̀wádé àkọ́kọ́ ti sọ wípé orí ìtẹ́ Ọ̀yọ́ ló lágbára láti fi oyè yòówù tó bá rọ̀ mọ́ ilẹ̀ Yorùbá dá èèyàn lọ́lá. Ọba aládé náà sọ èyí lákòókò ìyànsípò sẹ́nẹ́tọ̀ Abdulazeez Yari gẹ́gẹ́ bí ọba lóyin tilẹ̀ Yorùbá àti amòfin Ṣèyí Tinubu gẹ́gẹ́ bí ọ̀kanlọ́mọ tilẹ̀ Yorùbá lọ́jọ́ àìkú Sunday ní gbàgede Aganjù ààfin Ọ̀yọ́. Ọba Ọ̀wádé tẹnumọ́ pé ọ̀rọ̀ oyè jíjẹ nínú àṣà Yorùbá kì í ṣe ọ̀rọ̀ ojú rere tàbí ẹ̀ṣọ́ ara lásán ṣùgbọ́n iṣẹ́ tó tẹ̀lé pẹ̀lú ojúṣe. Ó ṣàlàyé pé orí àpèrè Ọ̀yọ́ tí ìfìgbà kan jẹ́ apàṣẹ wà fún àwọn èèyàn Yorùbá ojúṣe tó di mímọ̀ lásìkò ìṣèjọba amúnisìn àti lẹ́yìn ìṣèjọba amúnisìn. Aláàfin jẹ́ kó di mímọ̀ pé àwọn oyè tó ní orúkọ ilẹ̀ Yorùbá jẹ́ oyè àpapọ̀ tó ń ṣojú àwọn èèyàn Yorùbá lápapọ̀ kì í ṣe ìlú ẹnìkan tàbí ìjọba ẹnìkan. Nítorí náà fífi oyè dá èèyàn lọ́lá gbọ́dọ̀ jẹ́ láti pàṣẹ orí ìtẹ́ tí ó nà yẹ́ dé gbogbo ẹkùn pátápátá jákèjádò ilẹ̀ Yorùbá. Ó ní ó ṣe pàtàkì pé àwọn àkọsílẹ̀ ìjọba amúnisìn, àwọn ìgbìmọ̀ lẹ́yìn ìjọba amúnisìn, àwọn iṣẹ́ ọgbọ́n àti ilé ẹjọ́ tó ga jùlọ nílẹ̀ wa Nàìjíríà ti ṣe bẹ́ẹ̀ fẹsẹ̀ ìtàn àṣà náà múlẹ̀. Ọba Ọ̀wádé ṣàpèjúwe oyè tuntun náà tó fi dá àwọn èèyàn náà lọ́lá gẹ́gẹ́ bí ipò ìgbẹ́kẹ̀lé tó pè fún ìgboyà, ìjẹ́ olótìtọ́, iṣẹ́ ìsìn sí àwọn èèyàn Yorùbá. Aláàfin Ọ̀yọ́ rọ àwọn tó ṣẹ̀ṣẹ̀ fi oyè dá lọ́lá náà láti ṣiṣẹ́ ìsìn wọn pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti láti rí dájú pé ọlá wọn tún mú ìlọsíwájú bá ìṣọ̀kan, iyì àti àpapọ̀ ohun rere ilẹ̀ Yorùbá. Níbi ayẹyẹ náà ní ìlú Ọ̀yọ́ ti gba àlejò àwọn ọ̀tọ̀kùlúùlú, àwọn olóṣèlú àti àwọn lọ́balọ́ba lórígun 4 gbogbo ilẹ̀ Yorùbá. Lára àwọn gbajúmọ̀ tó wà níbi ìjòyè náà ni gómìnà ìpínlẹ̀ Sokoto Aliyu Sokoto, mínísítà fún ètò ọrọ̀ ajé Wálé Ẹdùn, mínísítà fún ètò ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná Adébáyọ̀ Adélabú, olórí ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ọ̀yọ́ Adébọ̀ Ògúndòyìn, gómìnà nígbà kan rí nípínlẹ̀ Ògùn Ọ̀túnba Gbénga Daniel àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ayẹyẹ ọ̀hún tún sojú àwọn lọ́balọ́ba nílẹ̀ Yorùbá tí wọ́n wá láti yẹ Aláàfin Ọ̀wádé sí. Lára àwọn ọba tó wà níbi ayẹyẹ náà ni Olúgbọ́n Orílẹ̀ Ìgbọ́n Ọba Francis Alao, Olúwo ti ìlú Ìwó Ọba Rasheed Àkànbí, Tìmì ti ìlú Ẹdẹ Ọba Muniru Lawal, Ọlọ́fà ti ìlú Ọ̀fà Ọba Muftau Gbàdàmọ́sí, Elérùwà ti ìlú Èrúwà Ọba Adégbọlá, Aṣẹ́yìn ti ìlú Ìṣẹ́yìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bákan náà sì ni àwọn ẹ̀ṣọ́ aláàbò ìlú dúró wámúwámú láti pèsè ààbò níbi ayẹyẹ náà. Ọ̀pọ̀ olóṣèlú pàápàá jùlọ láti ilé ìgbìmọ̀ asòfin àgbà àti tàwọn aṣojúṣòfin kò sì gbẹ́yìn pẹ̀lú. Olórí Ṣílẹ̀kùnọlá ṣàtìlẹ́yìn fún àwọn mọ̀lẹ́bí tó pàdánù àwọn ọmọ wọn lọ́dún tó kọjá níbi ìṣẹ̀lẹ̀ ìjàmbá ìtẹrẹnipa tó wáyé nílùú Ìbàdàn. Olùdásílẹ̀ Wings Foundation wòlíì lóbìnrin Naomi Ṣílẹ̀kùnọlá ti fi àtìlẹ́yìn hàn sí àwọn mọ̀lẹ́bí àwọn ọmọdé tó pàdánù ẹ̀mí wọn lásìkò ìṣẹ̀lẹ̀ ìtẹrẹnipa tó wáyé nílùú Ìbàdàn nípínlẹ̀ Ọ̀yọ́ lọ́dún 2024 tó kọjá. Lọ́jọ́ Ìṣẹ́gun Tuesday, wòlíì lóbìnrin
tóun àti àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ lájọ Wings Foundation tí wọ́n máa ń gbárùkù ti àwọn obìnrin àti àwọn ọmọdé ṣe bẹ́ẹ̀ dìjọ kọ́wọ̀ọ́rìn ṣàbẹ̀wò ìbánikẹ́dùn sí àwọn ìdílé tí ìṣẹ̀lẹ̀ burúkú ọ̀hún ṣẹlẹ̀ sí. Nínú fídíò tó dé sọ́wọ́ àwọn akọ̀ròyìn lọ́jọ́ àbámẹ́ta sátidé, wòlíì lóbìnrin náà sọ wípé àbẹ̀wò náà ni láti bá àwọn mọ̀lẹ́bí kẹ́dùn àti láti gbé ẹ̀bùn kalẹ̀ ní ìrántí àwọn ọmọ tí wọ́n pàdánù ẹ̀mí wọn. Sílẹ̀kùnọlá sọ wípé bó tilẹ̀ jẹ́ pé ìṣẹ̀lẹ̀ náà jẹ́ ìṣẹ̀lẹ̀ burúkú, ohun tó bani lọ́kàn jẹ́, síbẹ̀ kò jẹ́ kí ìṣẹ̀lẹ̀ náà dá ìrẹ̀wẹ̀sì sóhun lọ́kàn láti ṣe ohun tó ṣàpèjúwe gẹ́gẹ́ bí ìpè látòkè wá, ìpè tọ́lọ́run pè é. Sílẹ̀kùnọlá ṣàlàyé pé àtúntò dé bá ètò àjọyọ̀ ọdọọdún fún àwọn ọmọdé tọdún yìí láti bu ọlá fún àwọn olùfarakásá dípò ayẹyẹ ọdún tí àwọn máa ń ṣe tẹ́lẹ̀. Ó fi àìdùnnú àti ìbànújẹ́ ọkàn rẹ̀ hàn lórí ìpàdánù ẹ̀mí tó wáyé ọ̀hún, tó sì sọ̀rọ̀ ìmúlọ́kànle sáwọn mọ̀lẹ́bí tọ́rọ̀ kàn. Sílẹ̀kùnọlá sọ pé ìgbà mìíràn Ọlọ́run máa ń ṣe nǹkan tí inú wa yóò dùn, ìgbà míì sì nìyí inú wa kò ní dùn, tí a ó sì bẹ̀rẹ̀ sí ní béèrè bóyá Ọlọ́run ló ṣe nǹkan ọ̀hún. Ó sọ fún wọn pé òun kò wá láti bà wọ́n nínú jẹ́. Ó gbàdúrà pé lákòókò yìí lọ́dún tó ń bọ̀, àwọn òbí náà kò ní rántí ìbànújẹ́ kankan mọ́. Wọn ó bẹ̀rẹ̀ sí ní ìrírí ayọ̀. Ìṣẹ̀lẹ̀ ìbànújẹ́, ìṣẹ̀lẹ̀ burúkú yìí kò ní nípa lórí ayé wọn. Tí a ò bá gbàgbé, a ó rántí pé lọ́dún 2024 ọ̀pọ̀ àwọn ọmọdé ló ṣe bẹ́ẹ̀ pàdánù ẹ̀mí wọn, nígbà tí àwọn míì sì farapa lákòókò ìṣẹ̀lẹ̀ ìtẹrẹnipa náà tó wáyé níbi ètò ayẹyẹ àjọyọ̀ tó jẹ́ gbígbé kalẹ̀ fáwọn ọmọdé nílùú Ìbàdàn. Ètò náà ló jẹ́ gbígbé kalẹ̀ nípasẹ̀ Sílẹ̀kùnọlá pẹ̀lú agbóhùnsáfẹ́fẹ́ nì tó wà nílùú Ìbàdàn, Oríyọmí Hamzat, ọ̀gá àgbà iléèwé girama Islamic High School Báṣọ̀run nílùú Ìbàdàn, Abdullahi Fasasi náà lọ́pọ̀ mọ́ ẹjọ́ náà. Lóṣù kìíní ọdún 2025, ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ fi ẹ̀sùn ọ̀daràn 18 kan àwọn mẹ́tẹ̀ẹ̀ta náà, tí wọ́n sì jù wọ́n sí ọgbà ẹ̀wọ̀n àtúnṣe ní Agodi lóṣù kejìlá ọdún 2024, tí wọ́n sì fún wọn ní bẹ́ẹ̀lì lóṣù kìíní ọdún 2025. Oṣù kẹta ọdún 2025 ni wọ́n fi rìn gun ẹjọ́ náà. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní dì. Láṣẹ Adẹ́dàá, ọdún ayọ̀ la ó ṣe o. Agbálẹ̀ ojú pópó kan pàdánù ẹ̀mí rẹ̀ lásìkò tí ọkọ̀ dánfó tó ń rìfáàsì lójú ọ̀nà márosẹ̀ kọlù káì. Obìnrin agbálẹ̀ ojú ọ̀nà kan tó ń ṣiṣẹ́ pẹ̀lú àjọ tó ń ṣàkóso ẹ̀gbin nípínlẹ̀ Èkó lọ́mà tí ṣe kòńgẹ́ ikú òjijì lẹ́nu iṣẹ́. Ìṣẹ̀lẹ̀ náà wáyé nígbà tí ọkọ̀ bọ́ọ̀sì dánfó kan wa ọkọ̀ rẹ̀ sẹ́yìn tó sì ṣàdédé kọlù obìnrin náà láìmọ̀. Òpópónà Mẹ́ràn lójú ọ̀nà Ìyànà Ekòrò nípínlẹ̀ Èkó ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Nígbà tó ń fìdí ìṣẹ̀lẹ̀ náà múlẹ̀, àjọ tó ń ṣàkóso ètò ìrìnnà lójú pópó nípínlẹ̀ Èkó LASTMA tí ìṣẹ̀lẹ̀ náà sojú rẹ̀ ṣàlàyé bí ọ̀rọ̀ náà ṣe jẹ́ nínú àtẹ̀jáde kan tó fi síta lójú òpó ayélujára Twitter rẹ̀. Lọ́mà ni obìnrin tó ń gbálẹ̀ títì náà ló ń ṣiṣẹ́ òòjọ́ rẹ̀ láti ṣe àfọ̀mọ́ ojú pópó lọ́wọ́ ìdọ̀tí nígbà tí ọkọ̀ náà gbà. Wọ́n ní ọkọ̀ èrò kan tó jẹ́ Ford aláwọ̀ búlù tí nọ́mbà rẹ̀ jẹ́ BDG 495YH tó ń rìfáàsì lójú òpópónà márosẹ̀ ló kọlù obìnrin àgbálẹ̀ náà. Agbára tí bọ́ọ̀sì náà fi kọlù obìnrin àgbálẹ̀ náà lágbára púpọ̀, èyí tó mú kó dágbére fáyé lójú ẹsẹ̀. Ó ní àwọn òṣìṣẹ́ àwọn tó ń ṣàkóso ètò ìrìnnà lójú pópó lásìkò náà ló tètè dá sí ìṣẹ̀lẹ̀ náà ní kété tí wọ́n fi tó wọn létí. Àjọ LASTMA sì sọ lójú rẹ̀ pé awakọ̀ bọ́ọ̀sì náà ti sá lọ ní kété tí ìṣẹ̀lẹ̀ náà wáyé kó má bàa fojú winá òfin. Àmọ́ wọ́n fi kún pé àwọn òṣìṣẹ́ LASTMA náà sáré tẹ̀lé awakọ̀ náà tí wọ́n sì rí mú. LASTMA ní àti awakọ̀ àti ọkọ̀ bọ́ọ̀sì tó pa obìnrin àgbálẹ̀ náà ni wọ́n dá padà sí ibi tí ìṣẹ̀lẹ̀ náà ti wáyé. Àtẹ̀jáde náà fi kún pé wọ́n ti fa awakọ̀ náà àti ọkọ̀ rẹ̀ lé ọlọ́pàá tó wà ní àgọ́ ọlọ́pàá Mẹ́ràn lọ́wọ́ fún ìwádìí tó yẹ lórí ìṣẹ̀lẹ̀ náà kí wọ́n sì gbé awakọ̀ náà lọ sí ilé ẹjọ́. Àjọ LASTMA wá bu ẹnu àtẹ́ lu ìṣẹ̀lẹ̀ náà pẹ̀lú àfikún pé ìwà ẹ̀ṣẹ̀ tó lágbára ni lábẹ́ òfin tó de ètò ìrìnnà nípínlẹ̀ Èkó ti ọdún 2018 pé kí awakọ̀ máa rìfáàsì lójú ọ̀nà márosẹ̀. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. Ojú tẹ̀ fi ń wò wá kò ní fọ́, etí tẹ̀ fi ń gbọ́ wá kò ní di. Láṣẹ Adẹ́dàá, ọdún ayọ̀ la ó ṣe o. Ọwọ́ tẹ̀ wọ́n o. Iléeṣẹ́ ọlọ́pàá náwó gan àwọn adigunjalè 5
tó ń díbọ́n bí ikọ̀ fìjìláńtẹ́ láti ṣọṣẹ́ láabi nípínlẹ̀ Anambra. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra ti fi ìgbóró òfin gbé àwọn afurasí adigunjalè 5 tó ń ṣe bí ikọ̀ fìjìláńtẹ́ lójúnà láti ja àwọn èrò arìnrìn-àjò lólè nínú ọkọ̀ bọ́ọ̀sì lójú ọ̀nà Ring Road níjọba ìbílẹ̀ Gúúsù. Nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ Àìkú Sunday, agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá SP Tojukwu Ikenga sọ wípé ikọ̀ ọlọ́pàá rí àwọn ohun ìjagun ìbọn àtàwọn ọta ìbọn, ọkọ̀ bọ́ọ̀sì, aṣọ ìbòjú, nọ́mbà ìdánimọ̀ ọkọ̀ àti àwọn nǹkan míì gbà lọ́wọ́ àwọn afurasí náà. Ikenga ṣàlàyé pé àwọn afurasí náà jẹ́ nínáwó gan nípasẹ̀ àwọn ọlọ́pàá Rapid Response Squad akuzu lẹ́yìn iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ lórí ìdìtẹ̀ ìgbìmọ̀pọ̀ dá ọ̀ràn àti ìdigunjalè. Orúkọ gbogbo àwọn afurasí lọ́kùnrin nìwọ̀nyí: Solomon Sada, Okolocha George, Kosiso Chukwu, John Obi Ogwaju, Chukwu Imeka Chizom Ikenwa àti Eze Obinna Joshua. Lákòókò ìfọ̀rọ̀wánilẹ́nuwò nígbà tí wọ́n ń gba ọ̀rọ̀ ẹnu wọn kalẹ̀, wọ́n gbà pé àwọn lọ́wọ́ nínú àwọn iṣẹ́ ọ̀daràn. Wọ́n sì jẹ́wọ́ bí wọ́n ṣe máa ń ṣọṣẹ́ nínú ọkọ̀ bọ́ọ̀sì náà lábẹ́ dídíbọ́n bí ikọ̀ fìjìláńtẹ́ láti ṣọṣẹ́ burúkú wọn. Gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́, àwọn afurasí náà ti ń ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú àwọn ọlọ́pàá àti lójúnà láti ṣèrànwọ́ fún wọn kí wọ́n bá lè fi gbóró òfin gbé àwọn ọ̀daràn tó kù tí wọ́n jọ ń ṣọṣẹ́ láabi. Ikenga mú dá àwọn olùgbé ìlú lójú nípa ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà lójúnà láti rí dájú pé ààbò wà fún ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Ó rọ àwọn aráàlú láti tẹ̀síwájú nípa títa iléeṣẹ́ ọlọ́pàá lólobó lákòókò tó yẹ. A ó rántí pé ìròyìn kan jáde lọ́jọ́ 17 oṣù kejìlá pé iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Anambra náwó gan ó lé ní 300 àwọn afurasí kan tó lọ́wọ́ nínú ìdigunjalè, ìjínigbé, ìsọmọ ẹgbẹ́ òkùnkùn, ìfipábánilòpọ̀ àti àwọn ọ̀ràn mìíràn. Lásìkò iṣẹ́ ìréde náà, ọlọ́pàá dóòlà àwọn olùfarakásá 35 35 rí ó lé ní 2,000 àwọn ohun ìjagun tó fi mọ́ àwọn ohun ìbúgbàmù olóró gbà lọ́wọ́ àwọn afurasí náà. Kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ náà CP Ikioye Orutugu sọ wípé ó lé ní 60 ọkọ̀ tó fi mọ́ àwọn ọ̀kadà alùpùpù ní iléeṣẹ́ ọlọ́pàá rí gbà padà lọ́wọ́ wọn àti ọ̀pọ̀lọpọ̀ ẹjọ́ ọ̀daràn èyí tó fi àṣeyọrí náà hàn nítorí àwọn àtúnṣe tuntun àti àwọn ọgbọ́n ìdènà ìwà ọ̀daràn tí iléeṣẹ́ náà gbé kalẹ̀ ní gbogbo ọdún náà. Olórí Olúwaṣìndára-Ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. Ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá. Etí tí ẹ̀ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ̀ sì fi ń wò wá kò ní fọ́. Ọdún ayọ̀ la ó ṣe o, lọ́lá Olódùmarè. Ó dójú ẹ̀ báyìí o, àwọn ajínigbé bínú tán kọ̀ láti gba owó ìtúsílẹ̀ lọ́wọ́ ẹbí nípínlẹ̀ Kwara. Àwọn èèyàn 10 tí àwọn ajínigbé jí gbé ní ìlú Ìsàpá ìpínlẹ̀ Kwara kò tí ì gba òmìnira títí di àsìkò yìí. Ohun tó sì tilẹ̀ tún mú ọ̀rọ̀ náà le ni pé àwọn tó jí wọn gbé kọ̀ láti gba owó ìtúsílẹ̀ tí ẹbí fi ránṣẹ́ sí wọn. A ó rántí pé ọjọ́ 24 oṣù kọkànlá ọdún 2025 ní àwọn agbébọn ya wọ ìlú Ìsàpá níjọba ìbílẹ̀ Èkìtì tí wọ́n sì gbé àwọn aráàlú 10 lọ lẹ́yìn tí wọ́n ti ṣínà ìbọn bolẹ̀. Láti ìgbà náà ni ìdúnàdúrà ti ń lọ lórí bí wọn yóò ṣe dóòlà àwọn tí wọ́n wà láhàámọ́ àwọn ajínigbé náà. Nǹkan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn sí ní àwọn ajínigbé náà pe àwọn aráàlú lórí aago tí wọ́n sì béèrè fún owó 300 mílíọ̀nù náírà 300 million naira owó ìtúsílẹ̀, ṣùgbọ́n ipa àwọn aráàlú Ìsàpá kò ká owó náà lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìgbìyànjú tí wọ́n ṣe láti kó owó jọ nígbà náà. Nígbà tí wọn yóò sì fi kówó jọ, níṣe ni àwọn ajínigbé kọ̀ láti gbà á. Ìgbà tí àwọn ẹbí àti ìlú yóò fi rí owó náà pé ó ti bọ́ sí ọjọ́ àbámẹ́ta Sátidé. Ní báyìí wọ́n ń béèrè 35 million naira, mílíọ̀nù 15 náírà. Wọ́n ní àwọn kò lè gba mílíọ̀nù 4 náírà 4 million naira mọ́ nítorí àsìkò orí ọ̀fẹ́ táwọn fún wọn ti kọjá. Olórí ọdẹ tẹ̀síwájú pé èèyàn 8 nínú àwọn 10 tí wọ́n jí gbé náà jẹ́ ọmọ ilé kan náà. Ó ní ọkùnrin Haúsá kan tó jẹ́ àgbẹ̀ ni wọ́n gbé ìyàwó rẹ̀ 2 àti àwọn ọmọ rẹ̀ 6 lọ. Wọ́n ti kọ́kọ́ gbé arákùnrin náà tí wọ́n sì fi sílẹ̀ lẹ́yìn tí wọ́n gba mílíọ̀nù 2 náírà 2 million naira. Inú oko rẹ̀ tó máa ń sọ tọ̀sán tòru káwọn màálù má bàa wọlé síbẹ̀ ló ń gbé tẹ́lẹ̀, ṣùgbọ́n ó padà kó wá inú ìgboro Ìsàpá. Olórí ọdẹ Ìsàpá sọ wípé
arákùnrin àgbẹ̀ yìí gan-an ní àwọn ajínigbé náà wá sínú ìlú ṣùgbọ́n ìgbà tí wọ́n dé wọn ò bá a nílé wọ́n sì jí ìyàwó rẹ̀ méjì àti àwọn ọmọ rẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà gbé sá lọ. ó ní òun fura pé owó nǹkan oko àgbẹ̀ náà tó ṣẹ̀ṣẹ̀ tà ní àwọn ajínigbé torí rẹ̀ wá. nígbà tó ń sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara SP Adétòun Èjìrẹ́ Adéyẹmí tó sì fi àtẹ̀jáde léde ṣáájú lórí rẹ̀ sọ pé wọn kò fi abala ìdúnàdúrà àti gbèdéke yìí tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ní oníròyìn yín. ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní dì, yóò sì dára fún yín. Iléeṣẹ́ ọlọ́pàá fi gbòòrò òfin gbé ìyàwó ilé kan fẹ̀sùn jíjí ara rẹ̀ gbé pamọ́ láti gbowó lẹ́kọ̀ọ́ ríṣiríṣi. Iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó ti nawọ́ gán ìyàwó ilé kan ẹni ọdún mẹ́rìndínlọ́gbọ̀n 26 years àti abẹ́sìnkáwọ́ rẹ̀ ẹni ọgbọ̀n ọdún 30 years tí wọ́n jọ pètèpèrò ìjínigbé náà lójúnà láti lọ ó lé ní mílíọ̀nù méjì náírà 2.5 mílíọ̀nù náírà gbà mọ́ ọkọ rẹ̀ lọ́wọ́. agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ náà Abímbọ́lá Adébísí fìdí ìfigbóró òfin gbé ọ̀hún múlẹ̀ nínú àtẹ̀jáde kan tó jẹ́ gbígbé jáde síta lọ́jọ́ àbámẹ́ta sátidé lẹ́kọ̀ọ́. Adébísí sọ wípé iléeṣẹ́ ọlọ́pàá gba ìtanilólobó lọ́jọ́ 24 oṣù kọkànlá látọ̀dọ̀ ọkọ àfúrásì náà nípasẹ̀ ojú òpó ìbánisọ̀rọ̀ pàjáwìrì tó sì ní àwọn agbébọn ti jí ìyàwó òun gbé sá lọ. ó sọ wípé ẹni tó pè náà jẹ́ kó di mímọ̀ pé àwọn ajínigbé agbébọn náà ti kọ́kọ́ béèrè fún mílíọ̀nù 10 náírà 10 mílíọ̀nù náírà èyí tí wọ́n padà dínkù sí mílíọ̀nù 3 náírà 3 mílíọ̀nù náírà. ó fi kún pé ọkọ náà padà san ó lé ní mílíọ̀nù 2 náírà 2.5 mílíọ̀nù náírà ṣùgbọ́n síbẹ̀ wọn kò fi arábìnrin náà sílẹ̀. gbàrà tí olóbó ta iléeṣẹ́ ọlọ́pàá lójú ẹsẹ̀ ní iléeṣẹ́ ọlọ́pàá darí ikọ̀ àwọn agbófinró láti tọpinpin àwọn ajínigbé náà tí wọ́n sì ní wọ́n jí ìyàwó ilé náà sá lọ. Adébísí sọ wípé olùfarakásá náà padà jẹ́ títú sílẹ̀ lẹ́yìn ọ̀rẹ̀yìn tí mọ̀lẹ́bí rẹ̀ sì padà fojú gan-an rẹ̀. Adébísí sọ wípé lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò iléeṣẹ́ ọlọ́pàá obìnrin náà sọ wípé àwọn agbébọn 6 ló jí òun gbé nínú ọkọ̀ Toyota Venza lọ sí ibùba wọn tí wọ́n sì ju fóònù iPhone 12 Pro Max òun nù. ó sọ wípé obìnrin náà ní owó ìtanràn náà tí ọkọ òun san ló kọ́kọ́ wọlé sínú akoto òsùnwọ̀n òun ṣáájú kí òun tó kó owó náà fún àwọn ajínigbé. ẹ̀wẹ̀ Adébísí sọ wípé ìwádìí ìfimúfínlẹ̀ àwọn ọlọ́pàá ṣàfihàn àlàyé ọ̀rọ̀ arábìnrin náà gẹ́gẹ́ bí eléyìí tí kò lẹ́sẹ̀ ńlẹ̀ eléyìí tí kò jọ ara wọn. agbẹnusọ ọlọ́pàá ní ọjọ́ 3 oṣù kejìlá ní àwọn ọlọ́pàá náà wọ́gán abẹ́sìnkáwọ́ rẹ̀ ọ̀hún lágbègbè Ẹdẹ nípínlẹ̀ Ọ̀ṣun. ó fi kún pé káàdì síìmù ìlà tí wọ́n lò láti fi orúkọ sílẹ̀ fún ojú òpó ayélujára WhatsApp fún ìdúnàdúrà owó ìtanràn ọ̀hún ló ti jẹ́ rírí gbà padà lọ́wọ́ arákùnrin náà. ọkùnrin náà jẹ́wọ́ pé afurasí náà ló ní kí òun lo káàdì síìmù ìlà òun láti fi ṣẹ̀dá ojú òpó WhatsApp kó bàa lè jẹ́ lílò fún ìdúnàdúrà owó ìtanràn. gẹ́gẹ́ bó ṣe wí lẹ́yìn ìjẹ́wọ́ náà wọ́n fọ̀rọ̀ wá ìyàwó ilé náà lẹ́nu wò tó sì jẹ́wọ́ pé òun jí ara òun gbé pamọ́ ni lójú náà láti lọ owó gbà mọ́ ọkọ òun lọ́wọ́ ẹni tó ń gbé nílẹ̀ South Africa. agbẹnusọ ọlọ́pàá tún fi kún pé ìtẹ̀síwájú ìwádìí ìfimúfínlẹ̀ ló yọrí sí sísàwárí fóònù iPhone 12 Pro Max eléyìí tí afurasí ti kọ́kọ́ sọ wípé ó wà pẹ̀lú àwọn ajínigbé. ó sọ pé fóònù náà ló jẹ́ rírí gbà padà lọ́wọ́ arákùnrin náà ẹni ọdún 34 34 years ẹni tó sọ fún àwọn olùwádìí pé òun rà á lọ́wọ́ afurasí ní 2,190 náírà 380,000 naira lẹ́yìn tó ṣèkìlọ̀ fún òun pé kóun má ṣe fi káàdì síìmù ìlà sínú fóònù náà. Adébísí sọ wípé iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀ sì ń tẹ̀síwájú àti pé afurasí àti abẹ́sìnkáwọ́ rẹ̀ yóò jẹ́ títaari lọ ilé ẹjọ́ lẹ́yìn tí wọ́n bá parí iṣẹ́ ìwádìí ìfimúfínlẹ̀. ó fi kún pé kọmíṣánná ọlọ́pàá ìpínlẹ̀ Èkó Ọlọ́ndàrè Jimoh tẹnumọ́ ìfarajìn iléeṣẹ́ ọlọ́pàá nípa dídáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn aráàlú nígbà tó ń ṣèkìlọ̀ fáwọn aráàlú nípa òfégè ìròyìn àti ẹ̀tàn ọ̀daràn. agbẹnusọ ọlọ́pàá rọ àwọn aráàlú láti máa tẹ̀lé òfin kí wọ́n sì máa fi ìṣẹ̀lẹ̀ tó bá mú ìfura dání tó iléeṣẹ́ ọlọ́pàá létí. Olórí Olúwaṣìndáráyọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́. ọdún ayọ̀ la ó ṣe o lọ́la Olódùmarè. ilé ẹjọ́ sọ dókítà tó ń po májèlé pọ̀ mọ́ oògùn fáwọn aláìsàn sí ẹ̀wọ̀n
gbére ọ̀dà bẹ́ẹ̀. ilé ẹjọ́ kan ní orílẹ̀-èdè France ti rán onímọ̀ ètò ìlera kan lọ sẹ́wọ̀n gbére lẹ́yìn tí wọ́n ló jẹ̀bi ẹ̀sùn pé ó mọ̀ọ́mọ̀ fi májèlé sínú oògùn fáwọn aláìsàn 30 níye. 12 nínú àwọn èèyàn náà ni wọ́n ní ó burú gidi. ní ọjọ́ ẹtì ní ilé ẹjọ́ sọ Frédéric Pétier sí ẹ̀wọ̀n gbére lẹ́yìn tí wọ́n parí ìwádìí olóṣù 4 tó wáyé ní ìlà oòrùn ìlú Besançon. ìṣẹ̀lẹ̀ yìí jẹ́ ọ̀kan lára àwọn ìwà kòtọ́ tó ń wáyé lẹ́ka ìmọ̀ ìlera ní France. àwọn olùpẹ̀jọ́ sọ pé Pétier máa ń fi àwọn kẹ́míkà bíi potassium chloride tàbí àwọn nǹkan míì sínú àpò oògùn àwọn aláìsàn. ọ̀kan lára àwọn èèyàn tó forí sọta ìwà Pétier ní ọmọ ọdún 4 tó mórí bọ́ lọ́wọ́ ìkọlù àìsàn ọkàn níbi iṣẹ́ abẹ kan lọ́dún 2016 tí ẹni tó sì dàgbà jùlọ jẹ́ ẹni ọdún 99. àwọn olùpẹ̀jọ́ sọ lọ́sẹ̀ tó kọjá nílé ẹjọ́ pé dókítà ikú ni ìwọ, ẹlẹ́wọ̀n apààyàn sì ni ọ́. ó ti kó ìtìjú bá àwọn dókítà yòókù. ó sọ ilé ìwòsàn di ìtẹ́ òkú. àwọn kẹ́míkà tí Pétier ń pò pọ̀ mọ́ oògùn àwọn èèyàn ń dákún àìsàn ọkàn tí wọ́n ní tàbí jẹ́ ìṣòro fún ẹ̀jẹ̀ wọn tí wọ́n máa ń nílò iṣẹ́ abẹ fún ìtọ́jú pàjáwìrì. Pétier ló máa ń fún àwọn aláìsàn ní abẹ́rẹ́ tí iṣẹ́ abẹ kò fi ní dùn wọ́n tó sì máa ń ṣe bí ẹni pé òun gba àwọn aláìsàn náà là. olùpẹ̀jọ́ sọ pé Pétier ṣe àwọn nǹkan yìí lójúnà àti tàbùkù àwọn akẹgbẹ́ rẹ̀ tí kò fẹ́ràn. fún ọ̀pọ̀ àwọn iṣẹ́ abẹ yìí ní Pétier kì í sábà jẹ́ dókítà alábẹ́rẹ́ ṣùgbọ́n tó máa ń tètè jí dé ilé ìwòsàn láti lọ ṣe ìjàmbá pẹ̀lú àpò abẹ́rẹ́ táwọn èèyàn náà fẹ́ lò. tí ọ̀rọ̀ bá yíwọ́ ló máa sáré yọjú tó sì máa sọ ohun tó ṣeé ṣe kó jẹ́ ìṣòro àti ohun tí wọ́n máa nílò láti fi ṣe àtúnṣe. wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe ìwádìí Pétier ní ọdún 8 sẹ́yìn nígbà tí wọ́n fura pé ó fi májèlé sínú oògùn àwọn aláìsàn méjì ní ilé ìwòsàn ní Besançon láàrin ọdún 2008 àti 2017. àwọn aláṣẹ bẹ̀rẹ̀ ìwádìí lọ́dún 2017 nígbà tí wọ́n ṣàwárí ọ̀pọ̀ kẹ́míkà potassium chloride nínú àpò obìnrin kan tó ní àìsàn ọkàn lẹ́yìn tí wọ́n ṣe iṣẹ́ abẹ lórí ẹ̀yìn tó ń dùn fún un. àwọn olùwádìí ṣàwárí irúfẹ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ tó pọ̀ nílé ìwòsàn aládàáni St Vincent ní Besançon. bí ó tilẹ̀ jẹ́ pé èèyàn tó máa ń ní ìṣẹ̀lẹ̀ àìsàn ọkàn tí wọ́n bá àpẹẹrẹ bẹ́ẹ̀ ní orílẹ̀-èdè náà jẹ́ ẹyọ kan nínú 100,000 èèyàn tó ní 6 nínú 100,000 ló máa ń ní ilé ìwòsàn náà. ní ọ̀pọ̀ ìgbà ìṣẹ̀lẹ̀ yìí ni ó máa ń ní ohun tó fà á àmọ́ ti ilé ìwòsàn Vincent máa ń jẹ́ kàyéfì. wọ́n ṣàwárí rẹ̀ pé àwọn ìṣẹ̀lẹ̀ yìí dópin nígbà tí Pétier kúrò ní ilé ìwòsàn náà láti lọ ṣiṣẹ́ ní ilé ìwòsàn míì táwọn ilé ìwòsàn tuntun tó wà náà sì bẹ̀rẹ̀ sí ní ìrírí irú ìṣẹ̀lẹ̀ náà. nígbà tó tún padà sí ilé ìwòsàn St Vincent àwọn ìṣẹ̀lẹ̀ náà tún bẹ̀rẹ̀ padà lẹ́yìn tí wọ́n dá dúró lẹ́nu iṣẹ́ lọ́dún 2017 àwọn ìṣẹ̀lẹ̀ náà tún dúró. ẹni tí wọ́n kọ́kọ́ mọ̀ pé ó ní irú ìnira bẹ́ẹ̀ ní obìnrin kan Sandra Smart tó ṣàdédé ní àìsàn ọkàn lásìkò tí iṣẹ́ abẹ ń lọ lọ́wọ́ àmọ́ tó mórí bọ́ lọ́wọ́ ikú lẹ́yìn tí Pétier bá wọn dá sí. àyẹ̀wò tí wọ́n ṣe sí àpò abẹ́rẹ́ rẹ̀ ṣàfihàn pé potassium tó lé ní ìdá 100 ohun tó yẹ kó wà níbẹ̀ táwọn aláṣẹ sì tètè pe àwọn olùpẹ̀jọ́ lórí rẹ̀. lásìkò tí ìwádìí fi ń lọ lọ́wọ́ Pétier gbà pé ó ṣeéṣe kó jẹ́ pé ohun tí òun bù sínú àwọn àpò náà ló ṣokùnfà ikú àwọn tó pàdánù ẹ̀mí wọn ṣùgbọ́n tó ní òun kò ṣàbùrú kankan. Pétier yóò lò ó kéré tán ọdún 22 ní ọgbà ẹ̀wọ̀n bó ṣe jẹ́ pé kò sí ní àhámọ́ ní gbogbo ìgbà tí ìgbẹ́jọ́ rẹ̀ ń wáyé. ó jiyàn gbogbo àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án tí agbẹjọ́rò rẹ̀ sì ní kò sí ẹ̀rí kankan láti fìdí rẹ̀ múlẹ̀ pé ó lọ́wọ́ nínú ikú àwọn èèyàn náà tó sì padà jẹ́wọ́ pé ó ṣeéṣe kí ẹni tó ń fi májèlé sínú abẹ́rẹ́ àwọn èèyàn náà sì wà ní ilé ìwòsàn náà ṣùgbọ́n kì í ṣe òun. Pétier jẹ́ bàbá ọlọ́mọ 3 tó sì sọ fún ilé ẹjọ́ pé ohun tó jẹ òun lógún ni bí òun ṣe máa dáàbò bo ẹbí òun. Sandra Smart sọ pé ìdájọ́ náà jẹ́ òpin sí ohun tó máa ń da oorun òun láàmú. ẹlòmíràn tí òun náà mórí bọ́ lọ́wọ́ ikú Jean-Claude Gardon sọ pé òun máa sọdún kérésìmesì pẹ̀lú ayọ̀ báyìí. olórí Olúwaṣìndára-Ayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín. ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ ń wò wá. etí tí ẹ fi ń gbọ́ wa kò ní di, ojú tí ẹ sì fi ń wò wá kò ní fọ́. láṣẹ Adẹ́dàá yóò sì dára fún yín. ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ o àwọn ewu tó wà nínú fífà, fínfín, mímu tàbí fífi tábà sójú ara obìnrin àti àwọn aburú tó ti ṣe fáwọn obìnrin tó ń lò ó. tábà fífà
tábà fínfín àti tábà mímu àti onírúurú ọ̀nà yòówù tí a lè máa gbà lò ó ni àwọn onímọ̀ ti jẹ́ kí a mọ̀ báyìí pé ó léwu o. Tábà fífà, fínfín tàbí mímu yìí lohun tó wọ́pọ̀ láàrin àwọn èèyàn ní pàtàkì jùlọ àwọn àgbàlagbà apá ìwọ̀ oòrùn Áfíríkà. Fún àwọn jẹ́nsí tí wọn kò mọ̀, tábà jẹ́ orúkọ mìíràn fún ewé tobacco èyí tí wọ́n máa ń lọ̀ tí yóò sì di ìyẹ̀fun tí tọkùnrin tóbìnrin máa ń mu láti ọdún pípẹ́ kódà di àsìkò yìí, bó tilẹ̀ jẹ́ pé àwọn ohun mímu fínfín tàbí fífà mìíràn ti pọ̀ lọ́pọ̀ yanturu nígboro, àmọ́ ṣùgbọ́n tábà ò kéré nínú ayé, ọjọ́ àbókì rẹ̀ ti pẹ́ ní sáàbò. Arábìnrin kan tí a fi orúkọ bò láṣìírí ti wá jáde sọ bí tábà náà ti hàn lémọ̀ àti ewu tó ti kó bá ọ̀pọ̀ tó ń gbé lórílẹ̀‐èdè Gambia. Gẹ́gẹ́ bí obìnrin náà sì sọ, ó ní ọdún 15 lòun fi ń lo tábà sí ojú ara láìsíwọ́, lẹ́yìn èyí ló sì di kò ṣeé má lò fún òun. Ọ̀pọ̀ èèyàn ló ń fín tábà símú nígbà tí àwọn míì sì máa ń mu bíi ṣìgá, bẹ́ẹ̀ ni àwọn kan máa ń jẹ ẹ́ lẹ́nu. Ṣùgbọ́n ṣá, ọ̀pọ̀ èèyàn bíi ti obìnrin yìí ni wọ́n máa ń ra tábà yìí láì jẹ́ káwọn èèyàn mọ̀, wọn yóò sì wá fi tábà náà sí ojú ara ní tiwọn, èyí tí yóò ṣiṣẹ́ fún nǹkan míì tó yàtọ̀ gédéǹgbé sí èyí tí ọ̀pọ̀ èèyàn mọ̀. Obìnrin náà lẹ́yìn ọṣẹ́ tí tábà ṣe fún ẹnu ọ̀nà ibi iṣẹ́ nọ́ọ̀sì kan ni a ti bá tó jókòó nílé ìwòsàn alábọ́dé tó wà lágbègbè náà níbi tó ti ń bá wọn ṣèpàdé nípa ìpolongo tako lílo tábà. Níbi ìpàdé náà ni obìnrin ọ̀hún ti ṣàlàyé nípa bó ṣe kábàámọ̀ pé òun ti bẹ̀rẹ̀ sí lo tábà rárá. Obìnrin náà nínú àlàyé rẹ̀ sọ bí tábà náà ṣe ti di kò ṣeé má lò lójúmọ́ kan fún òun. Nínú àlàyé rẹ̀ ó ṣàlàyé pé lílo tábà sí ojú ara jẹ́ ohun kan tó lágbára púpọ̀, pàápàá fún àwọn obìnrin tó bá kọ́kọ́ dán wò fún ìgbà àkọ́kọ́. Ó ní ìgbà àkọ́kọ́ tí òun lo tábà sí ojú ara òun dákú lọ, ó ju wákàtí kan lọ tí òun fi dákú, tóun sì jẹ́jẹ́ pé òun ò ní lò mọ́ láyé òun. Àmọ́ nígbà tí òun lò ó lẹ́ẹ̀kejì, ń ṣe lòun bì rẹpẹtẹ, àmọ́ ẹni tó sí ojú òun sí tábà lílò sójú ara náà sọ fún òun pé ó ń fọ ara òun ni. Obìnrin míì tóun náà gbà bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ ló rí, ó ní lọ́jọ́ tóun lò òyì kọ́ òun sì bẹ̀rẹ̀ sí í gbọ̀n, níṣe ló sì dàbí pé ibà ń ṣe òun lòun bá padà dákú. Ó ní bẹ́ẹ̀ ló tún rí lọ́jọ́ kejì tóun lò ó, ṣùgbọ́n nígbà tí yóò fi di ọjọ́ kẹta ó ti mọ́ òun lára. Àwọn tó ń ta tábà yìí ni wọn kì í lè pàtẹ rẹ̀ síta gbangba, níṣe ni wọn yóò pàtẹ àwọn ọjà míì tí wọn yóò sì tọ́jú tábà sísàlẹ̀. Àwọn oníbàárà wọn tí wọ́n jọ mọ ọwọ́ ara wọn tí wọn kò sì ní fi gbogbo ẹnu pé ni wọ́n máa ń tà fún. Àwọn arúgbó obìnrin ni wọ́n wọ́pọ̀ tí wọ́n máa ń tà ní gbèríko. Obìnrin ẹni ọdún 66 56 years kan náà tún ṣàlàyé fún wa nípa bó ṣe ń dọ́gbọ́n ta tábà láti bí ọdún 2 sẹ́yìn ní ìlú kékeré kan lápá àríwá North Bank. Ó ṣàlàyé pé inú ọ̀rá làwọn máa ń dì sí, àwọn sì máa ń fi bébà kún un nígbà míì nítorí òórùn rẹ̀ tó lágbára kó má bàa rùn jáde. Nǹkan bíi dálàsì 15 $15 tí í ṣe 20 cents ló ní àwọn ń ta ìdì kan. Obìnrin náà lóun kò mọ ohun tí àwọn tó ń ra tábà náà máa ń fi ṣe, àmọ́ òun tà dáadáa ní tòun. Èrè ìlọ́po méjì 200% profit ló ní òun máa ń jẹ lórí kóròbó onílítà 5 tóun bá rà láti tún ta. Nígbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ okòwò náà, ó lóun kò mọ̀ pé ohun tí àwọn kan kò lè má lò ní. Ó ní tóun bá rí okòwò míì tó lérè lórí, òun máa dẹ́kun títà tábà nítorí òun ò fẹ́ ìpalára fún èèyàn bíi tòun. Ó ní òun náà fìgbà kan lò ó láti fi tọ́jú kòkòrò àìfojúrí, ṣùgbọ́n òun fẹ́ra kù. Láti ọjọ́ náà ni òun sì ti dẹ́kun lílò rẹ̀. Ó ní àwọn oníbàárà kan náà sọ fún òun pé bóun ṣe nìyẹn. Ìgbàgbọ́ àwọn aláṣẹ ni pé ọ̀rọ̀ tábà títà àti lílò yìí kọjá ohun tí wọ́n ń ṣe lábẹ́lé ní Gambia. Wọ́n ní ó lọ́wọ́ àwọn oníṣòwò ilẹ̀ bòmíì nínú pẹ̀lú báwọn tó ń tà á ṣe ń wá dé Guinea-Bissau, Sierra Leone àti Casamance ní Senegal tí gbogbo ẹ̀ jìnnà. Ìjọba Gambia ti wá kéde tábà lílò bí ohun tó léwu fún àwọn ọmọbìnrin lọ́dún 2020, ṣùgbọ́n èyí kò tú irun kankan lára àwọn tó ń lò ó, bẹ́ẹ̀ ni kò sí òfin kan tó
tó mú àwọn tó ń tà pé kí wọ́n má tà mọ́ bẹ́ẹ̀ ni wọn kò sì fọwọ́ òfin mú àwọn tó ń lò ó náà bó tilẹ̀ jẹ́ pé lílo tábà kò lòdì sófin èyí tó wà nílẹ̀ lọ́dún 18 years sẹ́yìn wọ́n fi síbẹ̀ iye ọjọ́ orí tí èèyàn ti lè bẹ̀rẹ̀ sí lò ó èyí jẹ́ ohun tó ń kọ́ àwọn ẹgbẹ́ bíi Mothers Health Foundation àti iléeṣẹ́ tó ń rí sí ọ̀rọ̀ àwọn obìnrin lómìnú wọ́n ní àwọn ọmọdé náà ti ń lò ó wọ́n ní ìjọba mọ̀ pé tábà jẹ́ ohun kan tó ń kó bá ìlera àwọn obìnrin Gambia gan-an àwọn sì fẹ́ rí sí àwọn ètò tí yóò bójútó bákan náà dókítà Baicham onímọ̀ nípa àwọ̀ ara ní Medical Research Council Gambia ṣe ìwé kan ní 2023 lórí ipa tí tábà máa ń ní lára ikọ̀ rẹ̀ rí pé tábà lílò yìí lè pa ìlera lára gẹ́gẹ́ bó ṣe máa ń rí lára àwọn tó bá mu sìgá dókítà Cham tó ń ṣiṣẹ́ lórí irúfẹ́ àwọn ohun tí wọ́n ń pò mọ́ tábà bíi kẹ́míkà lára ìwádìí rẹ̀ náà ni bó ṣe fọ̀rọ̀ wá obìnrin míì ẹni ọdún 42 years lẹ́nu wò àti ọkùnrin 15 tí wọ́n jẹ́ olólùfẹ́ tí wọ́n jọ ń lo tábà àtàwọn tí wọ́n ti fẹ́ra wọn kọjá ó ní ó ju ìdá 90% obìnrin lọ nínú àwọn tó ń bá sọ̀rọ̀ olórí Olúwaṣìndárayọ̀ nínú ayé tèmi ni oníròyìn yín ẹ ṣé púpọ̀ fún gbígbọ́ àti wíwò tí ẹ̀ ń wò wá ojú tí ẹ̀ fi ń wò wá kò ní fọ́ etí tí ẹ̀ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Adẹ́dàá ọdún ayọ̀ la ó ṣe o.